ẹ̀yin tèmi ẹbí ará àti ọ̀rẹ́ ìyàwó actor Akin Ọláìyá èyí tó ṣẹ̀ fẹ́ òun lẹ̀ ń rí yìí o. àbẹ́ẹ̀rí gbogbo wọn ni wọ́n péjú jọ ní ilé wọn. bẹ́ẹ̀ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀rí àrà ọ̀tọ̀ òun ni Akin Ọláìyá lòún gbé yọ ní títí ẹ̀ nígbà tó fẹ́ fẹ́yàwó. ọ̀dọ̀ àwọn haúsá òun ló ti lọ he ìyàwó. àbẹ́ẹ̀rí ìyàwó wọ́n sì dùn ún fẹ́. àwọn ò ní wàhálà, àwọn ò ní problem rárá. ẹ̀ṣẹ̀ rí wọn ò lọ́kànjúà, bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń ní sùúrù torí wípé nǹkan ayé kò fi bẹ́ẹ̀ jọ wọ́n lójú lọ títí tọkọ bá ní láti fún wọn. tí ò bá sì tún ní náà gbogbo ẹ̀ ló rọ̀ wọ́n lọ́rùn. kí wàá ní olórí oúnjẹ wọn gan pàápàá kò ju túwó àti ọbẹ̀ lúrú lọ. bẹ́ẹ̀ ni kí ẹ wá rí irú ọbẹ̀ lúrú kó tún wá lọ ní àwọn àsámí egun díẹ̀díẹ̀, wọ́n mọ̀ gbádùn rẹ̀ ó pọ̀ o. bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá tiẹ̀ wá tún wá ṣèràsì náà pé ká máa ṣe jollof rice, ká máa kó gbogbo oríṣiríṣi gbogbo àwọn assorted gbogbo ẹ̀ ká máa kó bò. àwọn ò fi bẹ́ẹ̀ kúndùn rẹ̀. ẹ̀yin ṣáà ti ṣe concoction bí àwọn ráìsì alásèpọ̀ tá a máa ń jà pọ̀ mọ́ra wọn. ẹ bá ti gbé fún wọn déédéé ara wọn ló ṣe, wọn ò ní wàhálà lọ títí. ṣé ẹ wá tẹ̀ wá rí ráìsì ọ̀hún tẹ́ bá tún fẹ́ gbé fún wọn. kò ṣẹ̀ dìgbà tẹ́ bá ṣẹ̀ ń wá chicken tàbí tẹ́ bá ṣẹ̀ ń wá turkey tẹ́ fi ti ráìsì ọ̀hún lọ. àwọn ò nílò gbogbo ẹ̀ ṣáà ti jẹ́ kí tòmáàtì àti àlùbọ́sà ẹ jẹ́ kó dùn dáadáa. kẹ́ wá rọra wá ewé ẹ̀yẹn gábẹ̀ wọ́n máa ń pè ní létẹ̀sì ẹ̀yẹn rọra kẹ́ rọra fọ́n sí lórí. wò wọ́n kúndùn rẹ̀ lọ títí. kẹ́ lè mọ̀ wípé àwọn ò ní wàhálà lọ títí. tẹ́ ká wá tún wá lọ síbi ọ̀rọ̀ olókèlè dé. ẹ̀yin ṣáà ti wá àwọn ọbẹ̀ ilá aláṣepọ̀. ilá aláṣepọ̀ yẹ wá rí ilá aláṣepọ̀ gan kò ṣẹ̀ dìgbà tẹ́ bá ṣẹ̀ ń wá tilapia fish àbí tẹ́ ń wá catfish àbí tẹ́ ń wá àwọn ẹja èyí tí máa ń mú ọbẹ̀ dúró, àbí kẹsẹ̀ mọ́ wá àwọn bùrọ̀kọ̀tà àbí nǹkan kan tẹ́ fi gbé ọbẹ̀ ilá dúró. rárá o, àwọn ò nílò gbogbo yẹn. àní ẹ ṣáà ti wá àsámí egun, àwọn àsámí egun tó rọra ní ẹran díẹ̀díẹ̀ nínú. wò tí wọ́n bá ṣe fún yín báyìí wọ́n sì tún kó magí, ìyẹn magí funfun tá ń pè ní àjínù mọ́tò làwọn máa ń pè, wọ́n sì tún kó bò àti ata. wò gbogbo ẹ̀ yóò dúró déédéé. ìyàwó wọn ò ní wàhálà, rárá wọn ò gbélé ayé le. bẹ́ẹ̀ ni wọ́n múlé ayé, ilé ayé rọrùn fún wọn. ihun tí wọ́n ò jẹ lónìí òun làwọn máa ń wá. ṣé ẹ rí ihun tí wọ́n ò jẹ lọ́la wọ́n nígbàgbọ́ wípé ọlọ́run ó ṣe. àbẹ́ẹ̀rí ẹni ẹlẹ́ni ó fẹ́ fọkànbalẹ̀ fúnra rẹ̀, ó yá gba ọ̀dọ̀ àwọn mọ́là lọ, ó lọ mú ìyàwó ń bẹ̀. àbẹ́ẹ̀rí ọmọbìnrin náà ó sì rẹwà, ó rẹwà gan ni. bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá fẹ́ ṣèyàwó báyìí wọ́n máa ń fìfẹ́ bára wọn ṣe ni. bẹ́ẹ̀ ni ẹ̀rí tí wọ́n gbárùkù tira wọn. bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n péjú jọ yìí wọ́n lè lo ọ̀sẹ̀ kan nílé ìyàwó kó tó di wípé oníkálukú yóò gbẹ́rù rẹ̀ tí ó máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan. kódà àwọn míì gan bí wọn ò bá ṣẹ̀lé wọn ò ní kúrò torí pé wọ́n ní ìyàwó tuntun ni. àwọn ní láti kọ ibi tí ó gbà bọ́ sí, ibi tẹ́ni ó wà, ibi tí bẹ́ẹ̀dì ó wà lóríṣiríṣi bí wọ́n ṣe bá a tó gbogbo ẹ̀ pátápátá kí ó tó di wípé wọ́n lọ. ṣé ẹ tiẹ̀ wá rí ọ̀rọ̀ tí wọ́n tún wá rọrùn ní ọ̀dọ̀ àwọn mọ́là. ṣé ẹ mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá ọkọ máa ń tolé, yóò ti to gbogbo ilé, bẹ́ẹ̀dì gbogbo nǹkan yóò ti wà ní títò. àwọn mọ́là ń tiwọn àwọn máa ń kó gbẹrù ìyàwó, wọ́n máa ń kó wá sí ilé ọkọ ni. kódà títí di bẹ́ẹ̀dì, títí di ẹní, gbogbo ẹ̀ pátápátá títí tá a bọ́ gbogbo nǹkan tí wọ́n ń lò nínú kitchen ó ní àwọn ẹbí ìyàwó gbogbo ẹ̀ pátápátá ó ní wọn ò kó wá. ọjọ́ tí bóyá tíjà bá wá tún wá dé náà, bóyá tó wá di wípé wọ́n ń fúnra wọn ní sẹ́kì yẹn, pé bóyá wọ́n ń pínyà, gbogbo ẹrù tó kó wá pátápátá sí ilé ọkọ gbogbo ẹ̀ náà ni ó padà kó lọ. ẹ̀yin èèyàn rí ìyàwó wọn ó rọrùn, ó dùn ún fẹ́ gan ni. ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa àṣà àwọn haúsá, ẹ̀yin náà fi ìdáhùn yín fi sí orí comment section. ṣé bá a ṣe wí ṣé bẹ́ẹ̀ náà lórí ni àbí kò rí bẹ́ẹ̀? ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. ire o.